ẹ máa tún káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ni ẹ wo fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣe máa plẹ̀ fún inú fídíò tẹ́ wo lẹ́gbẹ̀ẹ́ mi ẹni ló máa jáde tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí tẹ́ mọ̀ ẹ wo òun lẹ́ni jáde tó tú nípa ẹ wo kí lẹ́nu tún fà tẹ́ni fi tú àwọn àṣírí tó le tó báyìí gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti jẹ̀gbádùn lórí ètò wa ètò yín ẹ wo tó bá ìgbà àkọ́kọ́ ní tẹ̀ dáa kọ́ ní bá wa subscribe kẹ́ like comment kẹ́ share ní máa jẹ́ wá fẹ́ ní content nígbà kúgbà bí òkúta wá fún ìtẹ̀lé máa fi ṣọ̀kan ìgbà tó kẹ́ mi sọ pé fídíò wọn lẹ́tà máa play fún yín fídíò náà rèé ẹ̀ka jòjì gbádùn ẹ̀. ọ̀jájá true ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ ni mo fẹ́ sọ léni o despite pé ta bá sọ̀rọ̀ ìfẹ́ náà àwọn òpònú kan sì máa wá bí tó máa fi kọ́mẹ̀ntì tí kò dáa sílẹ̀ ṣe rí gbogbo ẹni tó bá ń ṣe búburú lórí ìtàn Yorùbá Ọlọ́run á tú àṣírí wọn bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo àwọn tó bá ń rí ráìtì ìtàn Ọlọ́run á tú àṣírí wọn má wulẹ̀ fèsì mi ẹ̀kan ṣàmì ni o ṣe wá rí gbogbo àwọn tó bá fẹ́ wá da ọba pọ̀ mọ́ra wọn tí wọ́n ń ṣe èpè fún ọba kan nítorí ọba kan Ọlọ́run á tú àṣírí wọn ṣe rí mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí èmi kàn máa wá bí láti make peace ni kò sí ọ̀rọ̀ tí gbogbo yín sọ àtòrí àtọ̀run gbogbo yín kò sí ìtò tó gbé sáré mi ní láti dárúkọ gbogbo àwọn oníkàtìkàtì tó ń sọ̀rọ̀ yẹn kò sí ìtò tó gbé sáré mo wá fi àsìkò yìí mo fi rọ àwọn bàbá wa gbogbo ẹ̀yin kábíyèsí méjèèjì orí tèmi náà orí adé ni ní tó bá wo oníkálukú kò sọ èébú tán bó èmi ò so èmi wá fẹ́ sọ́lá ní ọ̀dọ̀ tèmi o tó dẹ̀ yẹ pé tí n bá sọ mi ní láti pèèyàn gbogbo àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri á gbọ́ ẹ ceasefire ó ti tó gẹ́ ẹjẹ́ àgbárí yẹlé ká lè rí ìjà mi ìjà bàbá mi ò ní rìṣà bàbá mi ọ̀wọ́ adé aláàfin ẹlẹ́wọ̀ ẹ̀tù 1 wọ́n ní àsìkò yìí tèmi náà dẹ̀ mọ̀ wọ́n lásìkò yìí la ní ìdíyìn o àsìkò yìí gangan ló yẹ kẹ́ dúró bí ọmọ Yorùbá àwo ò ní kọrin ewì láti fi ṣépè bí gbogbo àwọn ológun dúdú fi ń ṣépè àwọn àjànàkú àwọn awíkàtìkàtì àtàwọn tó ń tọṣẹ àwọn ọlọ́ṣẹ 400 500 ìbá jẹ́ pé èèyàn rí ṣe èèyàn kan máa tọṣẹ online ní 400 500 ọ̀rọ̀ mi pọ̀ o màá kàn fi ilẹ̀ pé ta ni Ọlọ́run ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bú mi mo dẹ̀ mọ̀ pé ńgbà tí ta ni Ọlọ́run yìí wà lẹ́wọ̀n tán mu àmọ́ ìgbà tí a fi jáde pé ẹ fi ta ni Ọlọ́run lẹ̀ ìgbà tó jáde náà a rí kódà ìgbà tí ìyá Sunday Igboho ṣe òkú mo ní pítù ẹ̀ lọ́wọ́ bó ṣe fò mọ́ mi níjọ́ tó máa kọ́kọ́ sọ̀rọ̀ èmi ló fi ta yín kí irú ta ni Ọlọ́run yẹn bọ́ ìyẹn ó sì máa lo ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ sẹ́ǹdẹ̀ sí kí irú ta ni Ọlọ́run máa pe ọba tiwa ní bọ̀dá Akíìmù kó máa pe ọwọ́ adé odidi Aláàfin ó wá ká gbádáwò ó bọ́ sínú igbó kan nu ilé òun sọ̀rọ̀ ta ni Ọlọ́run tó bá mú ẹlẹ́ẹ̀kejì òní rẹ̀ nígbà ẹlẹ́ o kò sẹ́ni tó máa pẹ́ o bọ̀ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ lẹ́lẹ́ẹ̀kejì òní rẹ̀ nígbà ẹlẹ́ gbogbo yín ibi ìlà jókòó sí voice record tán gbé ńgbà tá a tún sẹ́ǹdì ẹ̀ kàkà tí àwọn èèyàn sọ̀rọ̀ tó dáa selfish interest tó ní kálukú wa ní òun lè fi tún sọ̀rọ̀ àjànàkú bọ́ta wọ́n gbé kọ́ńtrátì àsáwọn kan ti sẹ́ẹ̀tì ẹ̀ up ó kó sí páńpẹ́ bí gbogbo yín máa ṣe kó sí páńpẹ́ nìyẹn èmi ò fẹ́ mẹni tó ń fún yín lówó o mi ì fẹ́ mẹni tó ń sponsor yín o mi ì fẹ́ mẹni tó ń jẹ́ àyín ọ̀pọ̀ bọ̀dẹ́ jẹ́ ká ṣe rere àjànàkú tó bá gbọ́dọ̀ mi jẹ́ kí nọ́mbà 6 ẹ pé ó ṣe bẹ̀rẹ̀ ayé ni Awíkoko ó ṣe pé 50 ni tó bá ń bímọ léra wọn ní ìgbà táwọn màmá wa ń bímọ wọn á bímọ 4 nọ́mbà 5 ló máa wà sí èmi tí wáyé pé báwọn ìyá wa ṣe ń bímọ gbà ọlọ́dún kan àbọ̀ náà ń bímọ ni ó kéré jù wàá tó àbílẹ̀ 4 mi
gbogbo ebú tẹ́ ń bú yẹn kò so lára mi, àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kò sí òótọ́ ń bẹ̀. Èyí kan náà tún bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ ní wọ́n ní ìyá mi pé ó ń kiri àgbo dóònà mo mọ̀ páràbù ni, ọmọọba Gbádégẹṣin Bello ní ìyá mi, mẹ́fà ló kọ. Tí bá gbé fọ́tò ìyá mi sẹ́gbẹ́ ìyá ńgbà tí ìyá mi wà Ṣàngódé ẹ máa fọ́. Àmọ́ lẹ́ni tí mo wá yìí mo wá bẹ àwọn bàbá wa ni, mo dẹ̀ wá bẹ gbogbo àwọn tó ń ṣe ètò. Mi ò nídìí láti pè yín o, ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ti Ọ̀yọ́, tẹ́ ẹ jẹ́ ti Ìbàràpá, tẹ́ ẹ jẹ́ ti méjèèje, tẹ́ ẹ bá wà ní anywhere, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ cease fire ó tó gẹ́. À ń polówó àwọn bàbá wa ká polówó wọn sódà ni, including myself, èmi gan bára mi wí. Bọ̀ nǹkan ẹyọ kan ni pé tẹpẹ́ kò búyàn kí ló tó rí yín òun pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń sọ ẹ̀yin àti àkọ́bí mi àbí lastborn mi lẹ́gbẹ́ mi. Àmọ́ àsìkò tẹ́mi wà yìí àsìkò ìjà kọ́ o, torí mo rí àánú gbà gan, mo dẹ̀ rí oore gbà. Bọ̀ mo fẹ́ kẹ́ ẹ ní lọ́kàn wípé ẹ stop láti máa sọ pé bóyá èmi fẹ́ gba owó kan lọ́wọ́ Aláàfin, mo fẹ́ gba oyè kan lọ́wọ́ Aláàfin. Tí n bá fẹ́ gba oyè máa ti gboyè lọ́wọ́ bàbá Lámídì Adéyẹmí. Yóò ní oyè tí bàbá fún mi náà ní pé ó fi mí ṣe olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́. Kò sóyè tí mo fẹ́ jẹ tí mi ì rí. Ẹlẹ́ẹ̀kejì ṣe bólóyè ni mí ní Ọ̀yọ́túnjí, bọ́ bagún àfọ̀yọ́túnjí land ni mí dèní. Ó pa bàbá ọba, kò pa bàbá ọba, ó fẹ́ gboyè bàbá ọba, ọba tẹ́ ẹ pa ń kọ́, gbogbo àwọn kọ́mẹ̀ntì wèrè yẹn là ń rí. Bọ́ mo bẹ̀yìn kábíyèsí ọba ikú bàbá yèyé, aláṣẹ ńlá ní kábíyèsí, ẹ dákun kí gbogbo cease fire. Bàbá mi ò ní rìṣà, ẹ dákun torí Ọlọ́run kí gbogbo cease fire. Àtọ̀tún àtòsì inú ilé kan náà sí láti jọ ń wá. Kò wá sí ìtàn tá a wá fẹ́ sọ nílẹ̀ Yorùbá lénìí, kò sí ìtàn náà tẹ́ fẹ́ sọ nílẹ̀ Yorùbá lénìí tí ò so mọ́ ìtàn Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀. Lẹ́yìn yẹn ẹ̀pin yòókù. Ogun jà Ọ̀yọ́ lóòótọ́, Ọ̀yọ́ ló pọ̀jù ní gbogbo ilẹ̀ Yorùbá. Tó ní kálukú bá bẹ̀rẹ̀ sí ní tú oríkì wọn, wọn á mú fún yín. Àìmọye tó ní pé bàbá wọn Ìjẹ̀rù ni wọ́n, wíwárà wọn tẹ̀dó sí Ìbàdàn. Àwọn ọmọ mo ti rí àwọn ọmọ Ọ̀yọ́ tó yẹ pé Ìjẹ̀bú ni bàbá ẹ̀ bí sí, ó wálé ẹ̀kan ni. Bàbá mi kábíyèsí kú bàbá yèyé, bàbá mi ò ní rìṣà. Lóòótọ́ a lè máa jìjà àgbà bá ṣe ba láyé nìyẹn, bọ̀ ẹ jẹ́ ká mójútó ilẹ̀ Yorùbá, ó ti tó gẹ́ báyìí. Àsìkò tó yẹ ká mójútó ilẹ̀ Yorùbá pọ̀, ó kàn yà mí lẹ́nu because nígbà táwọn Kwara dínà ìpá àwọn ṣe Yorùbá, ogun ló dé yìí sì ṣọ́ máa fi wọ́n lẹ̀ ni. Ṣé tógun bá délé ọ̀ṣọ́ máa fi wọ́n lẹ̀ ni? Ẹlẹ́ẹ̀kejì kí tó parí ẹ̀, bàbá mi Olubadan, mo bẹ̀ yín náà o, ọwọ́ tẹ́ ẹ fẹ́ gbé wá yín ò da bàbá o. Àsìkò tá a wà yìí àti ìpa náà kan, kí ló ṣẹlẹ̀ gangan? Bàbá Adéyẹmí tẹ́ ẹ jọ ní pantá, bàbá ti lọ. Gbogbo bẹ̀ ni gbogbo yín náà máa dé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, anybody tó bá ń bú Olúbàdàn orí ẹ̀ burú o. Gbogbo ẹnu mo fi sọ, ẹni tó bá lanu pàkà tó ń bú Olúbàdàn torí Olúbàdàn sọ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ọba ni. Bọ̀ kábíyèsí ẹ má sọ̀rọ̀ tó máa tún dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. Àti ìyanjú eléyìí, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín bàbá mi Ládọjà. Ọlọ́run ní ba ti ń jẹ́. Àsìkò tẹ́yìn wà yìí, ẹ̀yin ò ní lórú ọdún táwọn yòókù lọ, ẹ máa lù jù bẹ́ẹ̀ lọ láṣẹ Ọlọ́run. Bàbá mi ò jájá, ẹ má bínú gbogbo tẹ́ ẹ bá ti rí. Aláàfin ẹ má bínú gbogbo tẹ́ ẹ bá ti rí tó wá látọ̀dọ̀ ọmọ yín, mo bẹ̀ yín, ire owó ire ọmọ o. Ọ̀rọ̀ bàbá mi Ládọjà ni mo fẹ́ sọ. Kábíyèsí o, bàbá wa Ládọjà, the Olubadan of Ìbàdàn. Bàbá, mo kọ́kọ́ ní àdúrà kan fún yín. Àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ ṣe fún bàbá Ládọjà ni pé bàbá Ọlọ́run á jẹ́ ẹ pẹ́ o, Ọlọ́run á jẹ́ ẹ gbó o. Bàbá ẹ ti ń babọ̀ ti pẹ́. Ẹ kúrò nínú ọba téèyàn kan lè ṣàlàyé bí ìlú ṣe jẹ́. Ẹ kúrò nínú ọba tó lè ní kò rí ta. Ẹ ti ṣe òṣèlú, ẹ ti ṣe sẹ́nétọ̀, ẹ ti ṣe gọ́vnà wa rí ní Ọ̀yọ́. Mo wá fẹ́ bẹ̀ yín nítorí Ọlọ́run, mo tún wá ní àdúrà, ẹ má wo pé mo kéré. Ẹ wádìí mi dáadáa. Ọmọ yín ni mo jẹ́. Àbúrò dẹ̀ ni olóyè Sunday Igboho tó jọ ọmọ yín ló jẹ́ sí mi. Ọmọ bàbá kan náà ni wá. Bàbá mi Ládọjà, mi ò ní fẹ́ kẹ́ bínú. Ọmọ àlè pọ̀ nílẹ̀ kò tó jíire.
ṣe rí ọmọkùnrin tó sọ̀rọ̀ sí bàbá Ládọjà yẹn ọ̀rọ̀ ọjọ́ mi lọ̀rọ̀ ẹ̀ bọ́ bàbá àdúrà mi sí yín ni wípé gẹ́gẹ́ bí mi ṣe jọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ jọmọ Ìbàdàn ẹ mọ̀ pé bàbá mi lẹ jẹ́ àwa ti kọjá ẹni tó máa sọ̀rọ̀ tó máa tàpá sí Ìbàdàn ẹ̀bà ní nǹkan kan pẹ̀lú Ọ̀yọ́ ní agídírí látàyè àwọn bàbá wa látòòṣà Ìbàdàn one of the strongest ìlú tó so mọ́ Ọ̀yọ́ gan Ìbàdàn ló súnmọ́ Ọ̀yọ́ jù kábíyèsí bàbá mi Ládọjà ọba aládé nìyí ẹ má jẹ́ ká gbọ́ èrèfé ọ̀rọ̀ bàbá mo bẹ̀ yín nítorí Ọlọ́run lẹ́ǹkan sí ẹ má jẹ́ ká fi nǹkan tó ti lọ ẹ má jẹ́ ká fi bẹ̀rẹ̀ kábíyèsí mo bẹ̀ yín lẹ́ǹkan sí àdúrà tèmi sí yín ni pé Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́ gbogbo tó ń jẹ́ pé èèyàn ń lo ọdún kan ọdún méjì lórí oyè èmi gẹ́gẹ́ bí ẹnìkan Almaroof lórúkọ mi bàbá mi ò gbàdúrà ẹ̀ sí yín ẹ máa pẹ́ lórí oyè ẹ máa pẹ́ bí ewé mọ́pẹ́ ṣe ń pẹ́ bàbá yẹn ti dàgbà Ọlọ́run àwa jẹ́ ẹ̀dògbó ọmọ làwa jẹ́ sí yín ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá tó bá ṣẹnu pọ́nranpọ̀nran wọn lọ́mọ Ọ̀yọ́ kan jáde mo ṣe ní ọ̀rọ̀ títí ọ̀rọ̀ ọjọ́ mi ni ọmọkùnrin náà lélẹ̀ mo sì máa padà wá ṣe fídíò fún un kábíyèsí Olúbàdàn ní tó jẹ́ kó sọ̀rọ̀ ó yé mi o bọ̀tọ̀rọ̀ yẹn ò gba ẹnu ẹ̀ Ọ̀yọ́ ò ránṣẹ́ o agbẹnusọ lèmi jẹ́ fún Ọ̀yọ́ tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ kábíyèsí Aláàfin ò ránṣẹ́ ó dáṣẹ́ ẹ̀jẹ́ ni o Ọ̀yọ́ Mèsì ò ránṣẹ́ ó dáṣẹ́ ẹ̀jẹ́ ni o àwọn ọmọ Ọ̀yọ́ ò ránṣẹ́ ó dáṣẹ́ ẹ̀jẹ́ ni o ní tó ti lè múrù yẹn bú Olúbàdàn ta ni ò lè bú tó bá ti wá rí fọ́tò tèmi náà kó bú mi kémi wá bá pọ̀tọ́ pé ta ló sanwó fún tó fi lọ ń bú Olúbàdàn ìṣọba àrífín bàbá mi Ládọjà mo fẹ́ kẹ́ ẹ gbàgbé tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ gbọ́rọ̀ sẹ́nu wa ẹ gbọ́rọ̀ ẹnu àwọn ọmọ yín mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá ìrẹ́pọ̀ tí fẹ́ kẹ́ ṣe ni pé ta ni ó pe ìjọ àwọn ọba tí orí òfin kò bàbá Ládọjà níbi tí ẹ ní agbára òṣèlú dé agbára yín kan Ọlọ́run tó wá ti wá sọ yín dọba lọ́jọ́ kìíní àná ṣẹ́yìn mọ̀ pé ẹ lè dọba ọ̀pọ̀lọpọ̀ ló ti kú síwájú yín ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ ṣe kékeré ọ̀pọ̀lọpọ̀ làwọn gọ́fìnà ẹmọ gọ́fìnà méjì ló ti jẹ lọ́yọ̀ọ́ tó kú léra wọn bàbá ń boná wà àtúntì lọ́ńkọ́ ìkòtò yìí náà gbogbo àlà ń lọ àwọn àtàjọ́ ọmọ yìí náà a máa kú torí àmọ́jọ́ ta máa lọ bàbá mo fẹ́ kẹ́ bá wa ṣeun rere lásìkò yìí mo fẹ́ kásìkò tí ń yàtọ̀ sí gbogbo gọ́fìnà tó ti ń jẹ nìbàdàn àti gbogbo Olúbàdàn tó ti ń jẹ àgbàdo ọdún kan ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá fún yín a fẹ́ kẹ́ pẹ́ débi pé yes ẹ tẹ ọ̀pá yẹn wọ́n á fẹ́ lè máa fọ ọmọ yín dání kọlọ́jọ́ tó dé bàbá ikú yìí ò ń ṣèṣì ó dọ̀la ikú yìí ò ń ṣọ̀la ó tún dọ̀la ọlọ́ọ̀dẹ́ ń tán mo gbà ládùúrà fún yín pé Ọlọ́run á jẹ́ pẹ́ lórí oyè kábíyèsí ọmọ tó sọ̀rọ̀ yẹn Ọ̀yọ́ ò ránṣẹ́ o tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu irú mi sìn Ọ̀yọ́ ò rán mi sí àmọ́ mú gbèjọ Ọ̀yọ́ bọ́tọ́ bá ti rí i pé èmi ni mo sọ tí mo jẹ́ ọmọ yín tí mo sọ̀rọ̀ yìí gbogbo àwọn spíkà tó wà lọ́yọ̀ọ́ gbogbo ọ̀nà máa tẹ̀lé bẹ́ẹ̀ ni a máa kúrò lórí ọ̀rọ̀ Awíkòkò àtàjànàkú a máa ti kúrò lórí ọ̀rọ̀ ní àní rí ọba kankan fín èmi tí mo jọ́mọ yìí ní ìrọba fín rí ọ̀rọ̀ lásán ni mo sọ àwọn tó ń gbégbá kínní ẹ má jẹ́ kí oníkálukú kan bọ́ bàbá mo fẹ́ kẹ́ fi ẹnìkan jófin gẹ́gẹ́ bí páwọ́ òṣèlú bẹ́ẹ̀ ni gbẹ́gẹ́kẹ́ tó wá jẹ́ ọba kábíyèsí Ọlọ́run á jẹ́ ẹ pẹ́ o ẹ dákun torí Ọlọ́run gbogbo ohun tí bàbá wa bá ti ṣe bàbá Adéyẹmí àti bàbá Adédìbú tó ń ṣe fún yín kábíyèsí ẹ dákun ẹ má ràn rò ẹ wọlá pé ọmọ làwa jẹ́ sí yín ẹ wọlá àwọn Sunday Ìgbòho bọ́n ṣe tẹ̀lé yín tó ẹ wọlá gbogbo àwọn tó jẹ́ Ọ̀yọ́ gbogbo àwọn tó jẹ́ Ìbàdàn tó ń fẹ́ràn Ọ̀yọ́ sí Ìbàdàn tá à ń fẹ́ra wa kábíyèsí ẹ gbọ́dọ̀ bínú o ìyàwó tèmi gangan ọmọ Ìbàdàn ni bẹ́ẹ̀ ni ìyàwó mi ọmọ Ìbàdàn ni ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ dẹ̀ mọ̀ kábíyèsí ẹ dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run mo fi bẹ̀ yín gbogbo tí ọmọkùnrin yẹn sọ yẹn ẹ kà bí ẹ kó pònú ni kò mọ̀rọ̀ sọ ìjà kan tá a sì ń yanjú láàrin Ọ̀yọ́ àti láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ àti ìrìnyanjú tán nígbà tèmi ní kọ́ ceasefire ń ṣe lọ̀pọ̀nú àwọn òpònú kan tó ń bú mi bẹ́ẹ̀ rán ní ṣó ti rẹ̀ yín ni ẹ̀ẹ̀jà mọ́ nígbà tẹ́ mọ̀ pé lágbára kinní kan ló lórí kinní kan ló lórí
Aláàfin olórí ni láàyè tiẹ̀, Ọ̀ọ̀nìrìṣà olórí ni láàyè tiẹ̀, Àkárìgbò olórí ni láàyè tiẹ̀, Olúbàdàn olórí ni láàyè tiẹ̀, Òṣèmọ̀wé olórí ni láàyè tiẹ̀, Aláké Ẹ̀gbá olórí ni láàyè tiẹ̀, Awùjalẹ̀ Ìjẹ̀bú olórí ni láàyè tiẹ̀. Kábíyèsí, kò sí ẹni tó lè lọ pàṣẹ nínú Ọ̀yọ́, Ọ̀yọ́ òde lè wá pàṣẹ fún Ìbàdàn, mo mọ̀ yẹn dájú. Ṣé wàá rí po à ń pín ipò lọ́balọ́ba tó bá jẹ́ yẹn náà ló máa pè yín, kò sí wàhálà o gẹ́gẹ́ bí èmi, torí mi lè speak f'Aláàfin lórí ẹ̀, àmọ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe tọ́. Kábíyèsí, èmi ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ àwọn ọmọ kàwọ́, kẹ́ ẹ jẹ́ káwọn kan tó jẹ́ pé nígbà tẹ́ bá máa gbàdé yín ọ̀rọ̀ gidi lèmi fẹ́ gbọ́ lẹ́nu yín gẹ́gẹ́ bí ọba. Ẹ má jẹ́ káwọn ọmọ wèrè kan fi yín ta yín. Íńtánẹ́ẹ̀tì ti bàjẹ́, tẹ́ ẹ bá jẹ́ ká tẹ̀lé òfin, tẹ́yìn bàbá wa lè tẹ̀lé ọwọ́ òfin, òfin ò bá mú gbogbo wọn, mo fọlọ́n búra. Ẹ bá wa ṣe kófin mú wọn, tófin bá mú ẹnì kọ̀ọ̀kan nínú wọn orí wọn máa pé. Ẹ jẹ́ kí inú wọn kọ́ fi ẹ̀wọ̀n gbára, ó ti ẹ̀ṣọ́dún bíi 4 àbí 5. Wọ́n á mọ̀ pé èèyàn ń jókòó síwájú kámẹ́rà kó máa búyàn kó wò pé kò sẹ́ni tó lè mú òun. A lot of wa ti gbàgbé yí pé kíní yìí by our phone number wọ́n máa trace wa, by your location wọ́n máa trace